أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó sì wá ní mùsùlùmí òun náà lọ́ba tí adúpẹ́ fún à ń tọrọ àlékún kẹ́ àti ìgẹ̀ fún aṣọ́jà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. ìkẹ́ Ọlọ́run kó máa bá ànábì àti àwọn aráalé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ́lẹ̀ jù pọ̀nà tí ànábì wa sallallahu alayhi wa sallam tó filẹ̀ títí ó fìdí ọjọ́ sọ́jọ́ pé la yanfa'u fihi malun wala banun owó àtọmọ ò ní ṣàǹfààní tó bá dijọ́ náà illa man atallaha biqalbin salim àfẹn tó bá pàdé Ọlọ́run ọba àlékọ́lá pẹ̀lú ọkàn tó là kúrò níbi ẹbọ ṣíṣe àti ìwà nifaq. à ń fi àánú Ọlọ́run bẹ lọ́run àdẹ̀wò tí yóò bá wa tí a fi pàdé Ọlọ́run pẹ̀lú ẹbọ àbí tí yóò bá wa tí a fi pàdé Ọlọ́run pẹ̀lú ìwà nifaq. Ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. lẹ́yìn eléyìí à ń fi àsìkò yìí a fi ń kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa káàkiri gbogbo àgbáláyé pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. nǹkan tí a fẹ́ sáré sọ òun náà ni ọ̀rọ̀ tó ti jẹ́ pé ó ti ń já rìnrìn láti àwọn àsìkò kan sẹ́yìn ṣùgbọ́n toríṣiríṣi àwọn èèyàn ń ṣe fídíò lé lórí pé hadith Abdullahi ibn Umar radiyallahu anhu èyí tí anabi wa sallallahu alayhi wa sallam tó ti sọ pé umirtu an uqatila an-nasa hatta yashhadu an la ilaha illallah pé anabi ni wọ́n pa mí láṣẹ kí n máa bá àwọn èèyàn jà hatta yashhadu an la ilaha illallah títí wọ́n fi gbà yí pé kò sí ọba tí ìjọsìn tọ́ sí àyàfi Ọlọ́run. so nínú àdíìsì yìí torí pé àti ìtúbà títí wọ́n fi gbà yí pé ọ̀kan ṣoṣo l'Ọlọ́run ànábì wà ní tí wọ́n bá ti gbà báwọn àwọn tá à ń sọ yìí tí wọ́n bá ti lè fi rinlẹ̀ báwọn asamu minni dima'ahum wa amwalahum owó wọn dúkìá wọn ẹ̀jẹ̀ wọn wọ́n ti sọ kúò lọ́dọ̀ mi. so hadith yìí ó dá orí ọ̀pọ̀lọpọ̀ àwọn aláìmọ̀kan ó dàrú débi wípé wọ́n fi ń sọ pé ẹ̀yin náà jẹ́ àwò ṣé Islam ló ní kí wọ́n máa pa èèyàn káàkiri. ṣùgbọ́n kan náà ìpínlẹ̀ àwọn àdìsí báyìí kò yẹ ká tiẹ̀ lè máa sọ mọ́ ó yẹ ká lè yọ kúò nínú ẹ̀sìn ká má tiẹ̀ sọ pé Ànábì sọ rárá nítorí pé eléyìí wàhálà ni ó dálẹ̀ láwùjọ. bákan náà ó dojú tíyàn kó máa sọ pé mùsùlùmí ni Boko Haram mùsùlùmí ń pààyàn káàkiri ìpèsè túmọ̀ rẹ̀ nípa Ànábì ní ká máa pa èèyàn káàkiri. àti rí nínú àwọn tí wọ́n pẹ̀lú àwọn lágbàáfà tí wọ́n tú uqatila yẹn pé umirtu an uqatila nípa Ànábì ní máa pààyàn káàkiri. ìgbà táwọn àfà tó wá kọ̀rẹ́ tí wọ́n yí pé ṣebí qatala yuqatilu kéèyàn bá yàn jà ní wọ́n ní ọ̀dà náà ṣé wọ́n ní kí àwárí ẹnìkan náà tó náà bọ́ta pé ṣé ìsìláàmù ní ká máa jà káàkiri sànàbí ọba àwọn Yahudi gbé ní Madina ṣé Ànábì tí ó wá bá àwọn Yahudi gbé Madina ṣé ní àmọ́ sọ yí pé wọ́n ní ká máa ṣe kí ni o kí máa bá àwọn èèyàn jà. wọ́n ní parí àdìsí yẹn wá ń kọ́ táwọn ibi sọ pé tí wọ́n bá ti ṣe báyìí wọ́n ti sọ ẹ̀jẹ̀ wọn dúkìá wọn kú lọ́wọ́ mi. àti pé tẹ́ bá ní bíbájà náà ni ṣé nígbà bá sọ ẹ̀jẹ̀ àti dúkìá ó yẹ pé tí wọ́n bá ṣe báwọn wọ́n máa ta ẹ̀jẹ̀ wọn lẹ̀ wọ́n máa gba dúkìá wọn. pé a rí i pé àdìsí yìí kò bá láàká ìmúlọ́dọ̀ títà wọn. so èyí la fi wá rí i pé ó nídìí kí a ṣe àlàyé lé lórí. akálàṣe àwọn Yorùbá wọn sọ wípé bá a gúnyán nínú odó bá a ṣe bẹ̀ nínú èpo ẹ̀pà
ẹni tí ó yó yóò yó, ẹni tí ó ní yó kò ní yó. So kò sí nǹkan tá a lè rí ká ṣàlàyé ẹni tí èṣù bá ti kádàrá ànù mọ́ wípé ẹni ànù ni o yóò sọnù ni tí ò sí nǹkan kan tó lè fà padà kó padà wálé láéláé. So eléyìí ni nǹkan tí a fẹ́ fi ṣàlàyé fúnra wa nítorí àwọn tó lè fẹ́ kó irú ròrí burúkú báyìí. Alákọ̀ọ́kọ́, ìmọ̀ gbé ọ̀rọ̀ ẹ̀sìn sínú làákàyè tàbí kọjá yìí pé níta fi máa gba ọ̀rọ̀ ẹ̀sìn wọlé ni pé káníṣe lè bá àwùjọ wa mu. Kẹ́yìn náà já wò ọ̀rọ̀ ànábì wa sallallahu alayhi wa sallam ó kọjá làákàyè lẹ́bùsẹ̀bù tí kálukú ń gbé káàkiri, ó kọjá àwọn làákàyè eruku sòdì tó wà lọ́pọlọ kálukú tí ò ṣe súnà. ọ̀rọ̀ ànábì kọjá báwọn o salawatullahi wa salamu alayhi. kílẹ̀ rí wa òun náà ni pé ó ń ṣe ọlọ́run sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n fẹ́ ṣe hadithatu shaqi sadri, ìṣẹ̀lẹ̀ lílagbáyà ànábì wa sallallahu alayhi wa sallam èyí tó ṣẹlẹ̀ sí ànábì bàtà ànábì wà ní ọ̀dọ̀ Halimatu Sadiya. níjọ́ náà tí mọ̀lẹ́ka wá bá amọ̀lẹ́ka tó wá bá wọ́n dá ànábì dọ̀bálẹ̀, wọ́n la igbáyà rẹ̀, wọ́n yọ ọkàn jáde, wọ́n la ọkàn, wọ́n wá mú nǹkan kan dúdú kó nínú igbáyà, wọ́n wá sọ yìí pé hadha hadhu shaitani mink, níta abọ́ ọmú jáde ìpín èṣù tí máa ń bẹ lẹ́mìí ọmọnìyàn tọ́lọ́ ń dá síbẹ̀ òun láti bọ́ ọmú jáde yìí o. nígbà náà wọ́n bá nàbí fi omi zemzem wọ́n fi bá fọ̀ ọ́, wọ́n ti ọkàn yìí bọ̀bẹ̀ padà, wọ́n wá ràn pa. amọ̀lẹ́ká wa fẹ́ máa lọ, so wọ́n wá ń sọ fúnra pé iṣẹ́ tó lọ́rùn wa àmọ́ tí ì ṣe tán, kí lọ́rùn tó rán wa. ọlọ́run ní pé káwọn ànábì yìí ká gbé lórí òṣùwọ̀n. so wọ́n wá gbá ànábì lórí scale, ànábì wọn déédéé èèyàn 10. so mẹlẹka jùlọ wa ń sọ fún àmẹlẹka yòókù yìí pé zidihu ẹ fi kún, so wọn á fi kún, ó tún wọn déédéé yẹn 20, agbára yẹn 20 ó wà fún, làákè yẹn 20 ó wà fún, gbogbo nǹkan tá a lè sọ pé yẹn 20 tó pé tán lẹ́dà ó wà fún. Jibril ní ètò zidihu wọ́n bá nàbí fi kún, wọ́n bá fi kún títí tó fi pórí 100. ó ní ọ̀tẹ̀ ńlọ́rùn, wọ́n sọ di 200, wọ́n sọ di 300 tí tó fi pó 1000. nígbà wá pó 1000 lọ́wọ́ stop ẹ̀. so ní làákàyè ti ẹ̀dá tó pé jù, irú tá a bá ríru ẹni bẹ́ẹ̀ tó pé làákàyè tó pátápátá, irú làákàyè ọ̀nà 1000 ní wá kú fẹ́ nìkan. tá a bá wá rí irú ẹni tó lágbára tó lè jà jù, irú agbára rẹ̀ lọ́nà 1000 níta nàbí. ló jẹ́ yí pé ẹ lè rí kàmbí kẹ̀kẹ́ pé ànábì wà lójú ogun o ọgbà yẹn létí, àbánàbí o nígbà lójú ogun o ànábì gẹ́gẹ́ ní jà báyìí, irú rẹ̀ kọ́ ní ọgbà yẹn létí o, etí ń lè má gbọ́rọ̀ mọ́ o. so tí wọ́n ń tábà ń sọ̀rọ̀ rẹ̀ báwọn tọ́bọ̀ wá sọ̀rọ̀ kalẹ̀ kí ọlọ́pọlọ eruku sòdì kan kọ́ ọmọ ní ẹ tàwa gbénu làákàyè kò wúlẹ̀ ọ̀rọ̀ òun wúlẹ̀ lé sí dédé irú làákàyè tiẹ̀. sì ló jẹ́ pé kí àwọn èèyàn máa sọ pé torí pé ọ̀rọ̀ kan ọ̀bá làákàyè mú lọ́dọ̀ àwọn, a ò pè sí làákàyè wo làákàyè tí ò tó ìta bọ́ sí kí tá a bá wò ó tá a bá gbé lọ sínú làákàyè wo mẹ́ sí làákàyè fọwọ́ náà. so ọ̀rọ̀ Islam kọjá wa ló jẹ́ wípé anabi wa sallallahu alayhi wa sallam ọlọ́ọ̀bà alikiola ó bùn ní ọgbọ́n ó sì bùn ní òye. anabi ní òtítú jawami alikalimi, ọlọ́run fún mi ní kí a sọ̀rọ̀ díẹ̀ kó ní túmọ̀ tó pọ̀. so eléyìí kọ́kọ́ jẹ́ bí ìtìsíwájú. ẹlẹ́ẹ̀kejì nínú ìtìsíwájú síwájú kó tó di pé a tú hadith yẹn
òun náà ni wípé Ànábì wa sallallahu alaihi wasallam ní ẹ̀kọ́ tánàbí wa kọ́ wa kìí ṣe à ń bára ẹni jà nínú ìpìlẹ̀ o fẹ́ẹ̀n tó bá mọ ìtàn sí Ọlọ́run sallallahu alaihi wasallam hadith tẹ fẹ́ tú yóò dàlà ká ìyẹn rú nítorí pé ẹ̀jìnà sí súnà wọ́n bá nàbí ìlú Mẹ́kà ó ti wà ń lu Mẹ́kà ibẹ̀ lọ́n ti gbé de lójíṣẹ́ àwọn ará Mẹ́kà fara ní lórí gbogbo tàtàwà náà mọ́ wọ́n lè jáde kó nílùú abínibí rẹ̀ ìlú bàbá rẹ̀ ìlú tí ẹjọ́ ní so ó padà sílùú Madina ń sẹ́mi bẹ́ẹ̀ àwọn kèfèrí wọn ọ̀jáwọ́ wọ́n tún ń kógun lọ́ba àìmọye ogun lọ́sẹ̀lẹ̀ tó ń ti bẹ́ẹ̀ Ọlọ́run bá lékiọlá kò pàṣẹ pé káwọn mùsùlùmí kí wọ́n máa pa àwọn ọ̀sẹ̀ bọ́ì títí tó fi wá di ọdún ẹlẹ́ẹ̀kẹjọ tánàbí ti dé ìlú Mádínà tọ́lọ̀ ń wá gba ìlú Mákà padà fánàbí salawatullahi wa salamu alayhi nígbà Ọlọ́run gba ìlú Mákà padà òun wá ní ọdún ẹlẹ́ẹ̀kẹsàn lẹ́yìn ọdún ẹlẹ́ẹ̀kẹjọ Ànábì ní káwọn bá kìlọ̀ lọ sí hajj fáwọn èèyàn Ọlọ́run wá sọ sọ́ọ̀tù Tawba kalẹ̀ ẹni tó ní àyà Kùránì yìí ọ̀tàkù tó ní àdìsí ìtakò làákàyè kó ti mọ̀ yìí pé àyà Kùránì tó báàkì àdìsí ń wà o bóyá ti gbàgbé ṣùgbọ́n gbà kún èyí tí làwà Kùránì so oògùn tí wọ́n fẹ́ ṣe òun ni wọ́n máa ń tì làwà àti jálàbì tí wọ́n bá fẹ́ ṣe so àdìsí tó ní ọ̀gbàgbọ́ yìí kò bá làákàyè mu àyà Kùránì ní sọ́ọ̀tù Tawba òun náà lọ sọ pé kò bá làákàyè mu torí pé kódà tá a bá lọ ka tafsir gbogbo tafasiru pátá tí wọ́n bá ti débi àyà ní sọ́ọ̀tù Tawba àdìsẹ́ ní ọ̀bá làákàyè mu òun ni wọ́n fi tú tó bá lọ ka tafsir pátá ṣùgbọ́n tó kọ́ àdánwò bá ọ̀gá yín tó kọ́ sí lórí ilẹ̀ lórí ìsọkúsọ òun náà ni pé ọ̀tá Buhari tí wọ́n jẹ́ so ọ̀tá Imam Bukhari tí wọ́n fẹ́ ṣe wọ́n wò pé àdìsẹ́ Abdullah ibn Umar pé Imam Bukhari ni ó wà nù tí àwọn ṣùgbọ́n àìmọ́ kí ó jìnnà wọn kò jẹ́ kí wọ́n gbọ́ yé pé Imam Ahmadu náà gbà wá so Imam Tirmidhi gbà wá tó yàtọ̀ sí Bukhari nìkan ṣùgbọ́n ọ̀tá àwọn tí wọ́n ti rí ń bẹ̀ kódà rìwáyà tí Imam Tirmidhi òun lọ́tà sí rí ọ̀rọ̀ jù so kọ́lọ̀balẹ̀ kọ́lákọ́bà ní lékún dáadáa àwọn àfáì síwájú ká tó lọ́nu sọ́tò Tawba jihad ìbá kèfèrí jà nínú ẹ̀sìn àwọn àfáà jẹ́ kó yé wa yí pé jihad ṣíṣe gbígbìyànjú tó yẹ pé ńlẹ̀ lómi ọmọ ní pé the word jihad ó yẹ kó wọn lè yọkù nínú ẹ̀sìn gan pé jihad wọ́n kàn mọ́ pẹ̀lú alákatakítí jihad ń bẹ táyé ó fi parẹ́ ni jihad ń ṣẹ́kù lọ ní gbogbo ìgbà ní gbogbo àsìkò tí condition bá ti warranty bẹ́ẹ̀ ẹ̀ ń bá ní òsì jihad mà kéèyàn láyé tá a wà ẹ́ kò sí ká lo ọkọ̀ ká lò bá ká ok ṣé ìlú Islam nìkan ní ti ń jà lórílẹ̀ ayé àbí mùsùlùmí nìkan ní ti ń jà lórílẹ̀ ayé àwọn èèyàn máa jà sílẹ̀ àwọn èèyàn máa jà sílùú so nǹkan kan náà ni ó bí wàhálà tí wàhálà bá ti dé wàhálà dénú ṣùgbọ́n tí Islam kọ́ wa ní pé ẹ gbọ́dọ̀ máa bẹ lọ́n wàhálà ṣùgbọ́n tó bá dé sáwà ní àkọmọsímọ́ nẹ́sìn wa o nítọ́sẹ́kù ni pé ogun ọpọlọ ló kù ara o ogun ọpọlọ ń bẹ níbi tó ti wúlò ogun àdá ogun ìbọn ń bẹ tásìkò rẹ̀ bá tó kì í sí ìsàdáṣe ìdàbọ̀ kọ̀rọ̀ kan kánìkan kan lọ di bọ́ǹbù mọ́ra kó ló ń fẹ́ lọ glóòbì kan eléyàn ìbalẹ̀ jẹ́ ní ìdalẹ̀rú ni ṣùgbọ́n kọ́ndíṣàn wo ni ó warranty ẹ̀ so
àwọn àfáà jẹ́ kó yá pé jihadu mẹ́rin ní bẹ̀. A ní jihadu nafs, so ìntẹ́yìn ó ṣe fẹ́mi ara tiẹ̀ gangan, jihadu nafs wa. Ṣùgbọ́n kan náà a ní jihadu shaitan, ìyẹn tó jẹ́ pé ogun tá a fẹ́ jà, ogun ẹ̀mí lálákọ̀ọ́kọ́ tá a bẹ̀mí ara wa jagun. Ẹlẹ́ẹ̀kejì òun náà ní ogun tá a fẹ́ bẹ́ sùjà. Ẹlẹ́ẹ̀kẹta òun náà ní jihadul kufar, ìbá àwọn tí wọ́n jẹ́ kèfèrí ká bá wọn jagun. Ẹlẹ́ẹ̀kẹta nù. Ẹlẹ́ẹ̀kẹrin jihadul munafikin, ìbá àwọn munafiki sọ̀bẹ́sẹ̀lú ká bá wọn jagun. So àwọn àfẹ́sìn wá ní jihadu nafs, mọ̀mọ́ bí túnmọ̀ àdínsì ọmọ kàbẹ̀ sáré pákèsí wa. Jihadu nafs, tá bá fẹ́ bẹ́mi wa jagun ọlẹ́kọ̀, tá bá fẹ́ bẹ́sù jagun ọlẹ́kọ̀, tá bá fẹ́ bá kèfèrí jagun ọlẹ́kọ̀, tá bá sì fẹ́ bá múnàfíkì jagun ọlẹ́kọ̀. Jihadu nafs lahu arba'u maratib, ìbá ẹ̀mí èèyàn jagun. Ogun àkọ́tí Islam ọ̀kan ní ọjà gẹ́gẹ́ ológun ẹ̀mí. Gbogbo àwọn tí ń sọ̀rọ̀ wọn ò rógun ẹ̀mí wọn jà, lọ́jọ́ pọ̀lọpọ̀ nǹkan dàrú mọ́ wọn lọ́wọ́. Ìjagun ẹ̀mí mẹ́rin ló náà wá pín sí, òun náà ní stages mẹ́rin. Alákọ̀ọ́kọ́ an yujahidaha ala ta'allumi al-huda, èèyàn bẹ́mi rẹ̀ jagun lórí pé bó ló ṣe fẹ́ kọ́ nípa ọ̀nà mọ́, ọ̀nà tòótọ́ wa dinil haqq. So kọ́lọ̀ kọ́ńpẹ́ ẹ̀sìn tí ó ní mọ̀ ìmọ̀ tòótọ́ náà dárìn, bó lè ẹ̀sìn fẹ́ kọ́ńpa rẹ̀ ọ̀jẹ̀mí rẹ̀ lógun ni. So àìmọ́nìmọ̀ tọ́tọ́ náà dárìn òun ni kó bá wọn tá à ń sọ yìí. Lẹ́yìn ìgbà tó ọba wa kọ̀ tán, òun náà ni pé an yujahidaha ala al-amali bihi, ọwọ́ agbọ́dọ̀ ba'da al-ilm, ọgbọ́dọ̀ tó jẹ́ ẹ̀mí yẹn lógún pé báwo ni màá ṣe fi ntí mo lọ kọ́ yìí, báwo ni màá ti fi iṣẹ́ sí, ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta òun náà ni an yujahidaha ala da'wati ilayhi, yóò tún wá bá ẹ̀mí rẹ̀ jagun lórí pé ntí mo lọ kọ́ mo ti ń lò bó mo sì fẹ́ pa àwọn èèyàn sí. So ó di mẹ́ta. Ìkẹrin tí ó ṣe òun náà ni pé an yujahidaha ala sabri ala mashaqati da'wa, ala mashaqi da'wa. So èèyàn bẹ́mi rẹ̀ jagun lórí gbogbo ìnira àtúnyàn bá rí lórí ìpèpè yẹn, yóò bẹ́mi rẹ̀ jagun lórí rẹ̀ pé báwo ni ó ṣe lè ṣe sùúrù tí ó fi sùúrù kojú gbogbo ìpèníjà tó bá wá lórí pé a fẹ́ pèpè sí intaama. So ele jihadi ni, kì í jẹ́ pé ntí àmì ní ìṣe ni pé kẹ́yàn wá mú ọ̀bẹ kó máa gún ẹ̀mí ara rẹ̀ pé wọ́n ti ní kí n bá ẹ̀mí ara mi jagun o, òun fẹ́ bẹ́ẹ̀mí ara òun jagun, wọ́n á máa gún ara àwọn o láà ní ti Islam sọ̀kọ́ ẹ̀. So ti shaitan àwọn àfáàní ọ̀nà méjì náà ni. Òní ké èèyàn ọba shaitan èṣù, èèyàn ọba jagun lórí pé kí ni o, lórí gbogbo àwọn ṣubuhat tó bá fẹ́ máa mú wá àwọn rújúrújú, bóòlè yóò sì bá jagun lórí rújúrújú tẹ́sù bá fẹ́ máa sí kí ni o, tó bá fẹ́ máa mú wá tí òfin ní sí rújú fún yàn. Àwọn iyèméjì tẹ́sù bá fẹ́ máa gbé wá, èèyàn ọbẹ̀mí rẹ̀ jagun lé lórí pé ẹ̀mí mi ò lè gbé iyèméjì wá bá mi, ò lè gbé rújúrújú wá bá mi, bó àbá èṣù jagun lórí rẹ̀. Èṣù ó máa lo ẹ̀mí fún wa láti lè gbé àwọn àrùjú wá, láti lè gbé iyèméjì wá, àwọn abẹ́mí yẹn jagun pé èṣù ló fẹ́ gbàbẹ̀ wọlé, ò ní gbàbẹ̀ wọlé. So káwá bọ́ síbi tí kèfèrí òun tiẹ̀ ìbá kèfèrí jagun kì í ṣe pàṣàrí kó àdá àti ọ̀kọ̀ àti ìbọn àbájagun.
àti kèfèrí àti mùnàfíkì àwọn àáfàá jẹ́ kó yá pé a lo ọkàn wa a fi bá wọn jagun bákan náà ahọ́n wa a lò láti fi bá wọn jagun dúkìá wa a lò láti fi bá wọn jagun ẹ̀mí wa a lò láti fi bá wọn jagun a lo ọkàn a lo ahọ́n a lo owó a lo dúkìá àwọn nǹkan tá a lò nù a lo ọkàn wa nǹkan mi ìbẹ̀ tó dẹ pé tẹ́ ẹ bá wà nípò tí agbára yín ọ̀ka ẹ máa fọkàn kọ nígbà tẹ́ ẹ lágbára kì í ṣe bí ẹ lo owó ẹ lo dúkìá nìkan àbí ẹ lo ẹ̀mí ọkàn lórí tí kèfèrí ṣe tẹ́ bá ti lágbára àwọn mùsùlùmí lórú nǹkan báyìí lọ nílùú Mẹ́kà wọn ò lágbára ìfọkànkọ̀ lọ́kàn ó ní iye ìgbà tí wọ́n fi lóyún ọkàn hàn báyìí ọ̀dà eléyìí lọ́dà jihadi ní láti bá kèfèrí jáka ní tó sọmara yìí kò sí nǹkan kan bẹ́ẹ̀ ó kù dúkìá ọ̀dà kánáwó wa sítọ́ na tẹ̀sìn káwọn yóò fi gbọ́ ẹ̀sìn yìí tí gbogbo nǹkan tí ọba tó wá ṣiṣẹ́ táwọn kèfèrí ló kù bí tẹ́ gbà alẹ́ ní rẹ́sìn ṣe ni kí ló wá kù ọwọ́ kù wà nafs àwa àfẹ́mi ilẹ̀ ìyẹn ni tí Islam ń pèpè sí ẹwà dúró bí ẹ sì fara ní ànábì nílùú Mẹ́kà ọwọ́ àmàdínà ọlọ́run ni ò tí ì ṣe nǹkan kan ẹ tún máa bá lọ wọ́n tún gbógun wọ́n gbógun kó tó wá di wípé Suratu Tauba ọwọ́ àsọ̀kalẹ̀ ní ẹgẹ́ bá ti ṣàlàyé ká tó wá bọ́ síbi àdìsí ẹ̀ ń bá ládìsí yẹn ọ̀bá láàka ìmú nítòsọ náà ni pé Quran náà ṣe kí ni o ọ̀bá láàka ìmú so ọlọ́run bá lékè ọlá ń sọnù Suratu Tauba ìdí tọ́lọ́run fi fi kíní bẹ̀rẹ̀ nìyẹn àwọn àfà akálàṣe ìtàn bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ pé bó ni Usman bó ló sì bẹ̀rẹ̀ sí ní kọ alukur'an ṣùgbọ́n táwọn afẹ́ ló bẹ̀ ni pé bismillahir rahmanir rahim kò sí níbẹ̀rẹ̀ Tauba nínú ẹ̀kọ́ tá a rí kọ́ tó jẹ́ wípé bismillahir rahmanir rahim ọ̀tọ̀ ní tí Usman ibn Affan tó sọ ṣùgbọ́n àwọn àfà wá yọ pé gbogbo nǹkan náà ń bẹ lábẹ́ kádàrá Ọlọ́run Suratul Anfal Madina ló sọ̀kalẹ̀ Suratu Tauba Madina ló sọ̀kalẹ̀ ìtàn méjèèjì sì jọra wọn ìtàn bí ogun ni náà Ọlọ́run wá fẹ́ kéde fún gbogbo aráyé wípé láti òní ìlọ o ìtí à ń pè ní kẹ àánú èmi Ọlọ́run kò tún bá ọ̀sẹ̀ bọ́ mọ́ láyé àánú ìkẹ́ ló sì parí bismillahir rahmanir rahim Ọlọ́run sì fẹ́ kéde pé àánú ò ní bá kèfèrí kó tó wá kọ́fà àánú bẹ̀rẹ̀ ẹ jẹ́ ń yọ àánú kò kẹ́lẹ́ bá wọn pa àánú ti kó lọ́rọ̀ yín kò sí bismillah ń bẹ so ọ̀rọ̀ ẹ̀sọ́ bọ́mọ bẹ́ẹ̀ sọ báyìí bismillah kò sí rahmanir rahim kankan kò sí rahama kankan fún yín mọ́ bara'atun minallah Ọlọ́run àjẹkẹ́ ẹ mọ̀ pé ní tí wọ́n bẹ́ẹ̀ sọ yóò èmi Ọlọ́run kéde fún yín pé láti sin in lọ èmi Ọlọ́run mo kéde ìyọwọ́yọsẹ̀ látọ̀dọ̀ èmi Ọlọ́run inú Suratu Tauba wa rasulihi àtànàbí ila alladhina ahadtum minal mushrikin ìdúpàjùsẹ̀ tí mo kéde pé mo yọwọ́ lọ sọ́dọ̀ àwọn tẹ́ ẹ báládé inú àwọn ọ̀sẹ̀ bọ́ Ọlọ́run wá ń ṣàlàyé lọ Ọlọ́run ní ẹ máa rìn lórílẹ̀ fódìdí oṣù 7 láti máa ń sọ fún tẹ̀blíìkì tí wọ́n bá bẹ́ẹ̀ léèrè ọ̀rọ̀ jáde ẹlòmíràn bá ní ìjáde náà wà ẹ lọ ní Suratu Tauba Ọlọ́run ní fasihu fil ardi arba'ata ashhurin Ọlọ́run ní ẹ jáde lọ fóṣù 4 ìrìn àmú ọ ni Ọlọ́run sọ̀rọ̀ kèfèrí òun fi ń sọ̀rọ̀ jáde ọ̀dà wọ́n bá tẹ̀blíìkì jiyàn sórí súnà èsì tí ẹ̀ máa ṣe báyìí tẹ̀blíìkì tí ó sọ kú sọ má bàa jiyàn o
ó wá sọ fún pé kò sí wàhálà ntọ́lọ́ ń sọ náà ni pé tí wọ́n bá ti dé lẹ́yìn oṣù kẹrin ọlọ́run ní ẹ̀kọ́ náà bọ̀ ẹ̀ pa wọ́n tí wọ́n náà bá ti jáde dé àkàdà bọ̀ tọ́ra àyà kẹfìrí lónìí ló fún wọn jáde ó sì papọ̀ mọ́ra wọn so ọlọ́run wá ní wá adhanun minallahi wa rasulihi ilan nas nítorí kọ́kọ́ fẹ́ tú àyà yìí òun náà ní ọ̀pọ̀lọpọ̀ tẹ́lẹ̀mí ọkàn rí ìtumọ̀ tí ọkàn lọ bẹ́ẹ̀lù ọlọ́ni wá adhanun minallahi ìkédèrè látọ̀dọ̀ ọlọ́run wa rasulihi àti òjíṣẹ́ rẹ̀ ilan nasi ilan nasi nasi ń bẹ́ẹ̀ tó o bá tu séèyàn olódo ni ọ ẹ̀dá kan ọ̀rọ̀ wo lọ́wọ́ sọ ń bẹ̀ ọ̀rọ̀ àwọn kèfèrí ọ̀rọ̀ àwọn ọ̀ṣẹbọ àti pé ìkéde rèé látọ̀dọ̀ ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ lọ sọ́dọ̀ àwọn ọ̀ṣẹbọ kí wàá ní ìkéde náà anna Allaha bari'un minal mushrikina wa rasulihi pé èmi ọlọ́run o mo ti bọ́pá bọ́sẹ̀ ànábì náà ti bọ́pá bọ́sẹ̀ kúrò lọ́dọ̀ gbogbo ọ̀ṣẹbọ pátá kò sí àná èmi ọlọ́run ò lè bá yín mọ́ gbogbo ọ̀ṣẹbọ wọ́n tó ní ká hadisi dànù kọ́ wá hayà kwari náà dànù sọ́tò tọ́ba ṣùgbọ́n tẹ́ fi ní àádánù nígbà ọ̀jẹ́ pé ìwúlẹ̀ sáàfà ọ̀ṣẹbọ ní láti mọ̀ káyìn náà lẹ̀ ń jóògùn ẹ̀kà fi ìsìláàmù bójú lẹ́bi náà àdísì wọn bá láàká ẹ̀ mọ́ àyà kwari náà ọ̀bọ̀ kọ̀ bá láàká ẹ̀ mọ́ àwọn àyà ọwọ́ gbẹ̀yìn tó sọ̀kalẹ̀ làwọn àyà ẹ̀ tí ò síbi tẹ́ ẹ lé yí sí kì í sọ̀rọ̀ pé kíní kàtí á parẹ́ ìgbìnà ń parẹ́ kádùbà mo lọ bí àyà kálíbà àmọ́túmọ̀ nurse káwá padà sínú àdéf riwaya yìí anabi wa sallallahu alayhi wa sallam nínú àdís Abdullahi ibn Umar ó ní umeritu ọlọ́run bí sọ yìí pé umeritu ọlọ́run pa mí láṣẹ an uqatila nasa má sọ pé dẹ̀dẹ̀nẹ̀ kan sọ pé ànígbà nípa ní kọ́ ọmọ báwọn èèyàn jà no an uqatila nasa kí n mọ báwọn ọ̀ṣẹbọ jà àwọn Yahudi tí wọ́n ń dá akọ dẹ̀dẹ̀rìn ni ọ́ nasu bẹ́ẹ̀ mushrikun an uqatila nasa kí n mọ báwọn ọ̀ṣẹbọ jà àbọ̀ bíi ìdí rẹ ó ìmọ̀ báwọn jà gbogbo olóòṣà ọ̀ṣẹbọ ìsìláàmù kò sọ̀rọ̀ ń pa Yahudi àti Nasọ́rọ́ níbẹ̀ ọ̀ àníbí ní ẹ ti pa mí láṣẹ báyìí an uqatila nasa kí n máa báwọn ọ̀ṣẹbọ jà hatta yashhadu títí wọn ó fi gbà tọkàntọkàn ìpè alla ilaha illallah kò sí ọba òótọ́ tí ìjọsìn tọ́ sí àyàfi Ọlọ́run àdìsí táwọn tún náà nù àdìsí umiritu an uqatila nasa tó yẹn ti ń béèrè so àdìsí táwọn kan ní ọba láàká ìmúnu kò sí ọba òótọ́ tí ìjọsìn tọ́ sí àyàfi Ọlọ́run wa anna muhammadan rasulullah àti pé anabi wa muhammad òjíṣẹ́ Ọlọ́run ni anabi ní wa yuqimu ssola kì í ṣe pé wọ́n gbà nìkan o wọ́n wà máa kírun torí pé ọ̀ṣẹbọ ò ní tí àkàkà tí ń gáìdì ẹ̀ Yahudi ní tíà bí ò tiẹ̀ wúlò mọ̀ nígbà Kùránì ti dé Nasọ́rọ́ ní tíà bí ò tiẹ̀ wúlò mọ̀ nígbà Kùránì ti dé nínú òfin ẹ̀sìsì ni tí Christian àtàláwo tí wọ́n bá jọ ń jà Islam ní ká sọpọ́tì Christian
a support Christian against Ọ̀yáranjú, Ògúnwálé, Ṣàngógbéọ̀, so a support Christian against ẹ̀ nítorí pé kí ni òun tí ẹni tí a kan bó ti ẹ̀ jẹ́ pàgbélé ẹ̀rọ ni wọ́n ti tọwọ́ bọ̀ ṣùgbọ́n òrìjìnà rẹ̀ wá látọ̀dọ̀ Ọlọ́run àmọ́ wọ́n padà tọwọ́ bọ̀ ni tí àwo lọ gáìdì onífá tí a sọ tí a kalẹ̀ fún láti sánmà so kò sì sí àtò gáìdì ẹ̀ ọkàn wò náà ni pé òkúta ni kóhùn ò gbé kóhùn sì máa takò sí ọkàn wò náà ni pé irin ni kóhùn ò mú kóhùn sì máa takò sí so Ànábì ní kí wọ́n máa kírun wàyú tu zaka kí wọ́n sì máa yọ zaka fàyídà fa'alu dhalik tí a bá ti wá sí tí mo sọ yìí asọmọ mi ní wọ́n ti sọ́kò lọ́dọ̀ èmi Ànábì dìmá ahùn ẹ̀jẹ̀ wọn ẹ̀ní tààlẹ̀ o àníjọjà ní ìpẹ́jẹ̀ wọn tààlẹ̀ wá amwalahum dúkìá wọn àlékò mọ́ torí pé tó gún bá ṣẹlẹ̀ a kò dúkìá ẹni tó bá wa jagun ẹni tọ́rọ̀ rẹ̀ bá jẹ mọ́ kú nu wọn ó kú ẹni tí ó bá kú a kò lẹ́rú nígbà dẹ̀dẹ̀ ká bá lẹ́yìn òǹdójú tí wọn ọdójú ta Amẹ́ríkà láti máa kógun lọ́ọ̀lù àbẹ́ sọ fún pé ogun ti parí sọ́dún tó àwọn Amẹ́ríkà tẹ́ fi ń kógun lọ́ọ̀lù àbí ogun ẹ̀ ti ń jà lágbàáyé Palestine àti Israeli ọdójú tó àwọn èèyàn láti máa jà láà kì í ṣèjà ní máa ń bẹ̀rẹ̀ Ànábì ní tó bá ti á ṣe bá àwọn o asọmọ mi ní dìmá ahum wa amwalahum illa bi haqqil Islam tó bá jẹ́ pánà bí bá dá dún bẹ́ẹ̀ ò ní ọ̀rọ̀ bá tó máa gùn lọ síwájú àyàfi ìwọ̀ ìsìláàmù nìkan ló lè ṣe kí ni o in ló lè mú dúkìá wọn jáde ló lè jẹ́ kí ẹ̀jẹ̀ wọn tálẹ̀ àwọn àfáà sọ̀rọ̀ lórí ìwọ̀ ìsìláàmù Ànábì wa ní tó ayẹ pé ìwọ̀ ìsìláàmù la fẹ́ gbà lọ́dọ̀ wọn iná rẹ̀ ọjọ́ wọn wọ́ mọ́lẹ̀ àlùgbà dúkìá rẹ̀ láti lè fi san dúkìá fẹ́lẹ́lẹ́ni ìsìláàmù ló bá gbà báwọn ọ̀pá àyàn alẹ́pà padà oyè ìsìnà tó jáde lébọ̀ tẹ́ ẹ ní òsì lára ẹ̀sìn akólé ìsìláàmù tánàbí ń sọnù sẹ́ńpẹ́ tó so eléyìn náà so àwọn wọ̀ ìsìláàmù ti ń sọnù Ànábì wa ní wa isabuhum ala Allah tí wọ́n bá ti ń kírun tí wọ́n ń gbààwẹ̀ tí wọ́n jẹ́ mùsùlùmí òdodo ìṣirò wọn kọ̀ọ̀kan nìkan kan mọ́ ọ̀dọ̀ Ọlọ́run so wọ́n sọ nǹkan ìkalẹ̀ Ànábì sọ̀rọ̀ yìí ní ìgbà tó jẹ́ wípé àwọn ọ̀sẹ̀ bọ́ì wọ́n fara ní Ànábì sallallahu alaihi wasallam nígbà Ọlọ́run wá sọ àyà kalẹ̀ nínú Suratu Tawbah tá a bá lọ wo Suratu Tawbah ní àyà ẹlẹ́ẹ̀karùn-ún lẹ́yìn ìgbà táwọn Ànábì sọ̀sọ́lá tẹ́ ti wà nílùú Mádínà táwọn ọ̀sẹ̀ bọ́ ti ṣe ogun nǹkan tí wọ́n ṣe lẹ́yìn tí Mákà tẹ́ ti ń fara ní wọ́n bẹ̀ Ọlọ́run wá gbófin jáde pé àwọn ọ̀sẹ̀ bọ́ Mákà yìí wọ́n tún fara ní yín mọ́ bẹ́ẹ̀ náà wọ́n ọ̀dáwó ogun ọ̀dáwó gbogbo ẹ̀ ọ̀dáwó Ànábì lẹ́yìn gbọ́dọ̀ ti ń sọ̀rọ̀ bọ́ tẹ́lẹ̀ Ọlọ́run wá ní faidan salahal ashhurul hurum àwọn oṣù tá a gbọ́dọ̀ jagun mẹ́rin Dhul-Qa'dah Dhul-Hijjah Muharram àti Rajab oṣù mẹ́rẹ̀ẹ̀rin o Ọlọ́run ní táwọn oṣù bá ti lọ táwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin bá ti lọ tán faqtulul mushrikin
ẹ pa gbogbo ọ̀sẹ̀ bó tẹ́ bá rí wọ́n gbéjà wá wọn ò gbéjà wá o ẹ̀yin náà gbéjà kó wọn ẹ ti ní sùúrù tó báyìí wọ́n ti sún yín kàgiri ló jẹ́ pé jihad ni last option nígbà tẹ́mi bá fẹ́ bọ́ wọ́n fúnlẹ̀ mọ́ yín mọ́ kẹ́ẹ̀fì sáko ẹ̀ ń bá ní òsì jihad mọ́ ní ẹ̀sùn orí ẹ̀ dàrú tí kèfèrí bá jáde lónìí tó ló kùbútà àwọn mùsùlùmí ọgbà wọ́n ti fúnlẹ̀ máa ọyẹ káríṣẹ́ wọn ò fáńṣẹ́ so ọyẹ kásìkan wọ́n fẹ́ tọ́wọ́ àdúrà àmọ́ farada èyí ò tí ì fàjà wọ́n ará ìdí wa wọ́n sì gbẹ èyí ò tí ì fàjà ṣùgbọ́n tó bá jẹ́ wá di pé ó dé point of no return kàníṣẹ́ ẹni sẹ́sìn yìí ni ààyè ìjú padà jihad dé òmìnir tí àwọn òkọ́ tí lànà sànù níta ẹ gbọ́dọ̀ ṣe ni ká máa wà lábẹ́ ìyèpẹ̀ ńgbà náà ó pé ajú ká wà lókè ìyèpẹ̀ lọ ká má rí Islam ṣe gbogbo ẹni tó wà lọ sí jihad mọ̀ náà ṣe oríire ó pé ṣùgbọ́n wọn ò ní amẹ́sẹ̀sìn wa Christian lájọ ń gbèlú Jew lájọ ń gbèlú ànábì náà bá wọn gbé Mádínà wọ́n jọ gbé papọ̀ àwọn ò ní problem orí àdéhùn ní kálukú jọ wà ṣùgbọ́n gbogbo òní atẹ́tí fi kànábì tẹ́lẹ̀ ìyún àwọn ọ̀sẹ̀ bọ́ ọ̀yá ẹ̀sìn náà fún wa Ọlọ́run ní factory mushrikin ayéfi wọ̀já tùmù gbogbo bí láti rí wọn tẹ́ ẹ bá ti kàn wọ́n pípa wọ́n kò dúró ẹ máa kún ọ lẹ́rú wahsuruhum ẹsẹlẹ ma wa wakurudu lahum kulla marsodin ẹdẹdẹ di wọn ní gbogbo ọ̀nà ọba tí ń sọ̀rọ̀ ọ̀pààyàn náà rẹ o kí Ọlọ́run wa wí Ọlọ́run wa ní fa intabu ṣùgbọ́n tí wọ́n bá túbá wa aqamu ssola so ọyàtọ̀ sáà ti ta sùsán tí a bá túbá tí a wá ń kírun déédéé wà á tàwù zakat tí a ń jọ zaka fakhallu sabilahum ẹ̀fíẹ́lẹ̀ bàbá mi jàmá kì í sáwọn Yahudi lọ́n sọ o kì í sáwọn Nasara o Yahudi tá a bá jọ gbé papọ̀ inú ìlú mùsùlùmí wọn wà ó sì fẹ́ gbé lọ́dọ̀ wa àjọ lófin tí àǹkà bá ń bọ̀ tó jẹ mọ́ owó láti lè dáwó fún ìlú yìí àjọdá ni o àwọn nǹkan báyìí nítorí ó ní tẹ́bá ẹ gbọ́dọ̀ sí kí ni o ẹ gbọ́dọ̀ ṣe nǹkan tí yóò takọ̀ sí wa ẹ gbọ́dọ̀ mutí ń ta ẹ gbọ́dọ̀ sí báyìí ẹ gbọ́dọ̀ sí gbá ẹ gbọ́dọ̀ sáwó òfin yóò ti wà nílẹ̀ láàrin wa kálukú ó sì máa bẹ́ ìgbésí ayé rẹ̀ lọ ṣùgbọ́n ọ̀sẹ̀ bọ̀ nígbà náà Ọlọ́run pàánà bí láṣẹ bẹ́ẹ̀ pé ọyẹ yìí náà wàá fi náà mọ́ báyìí wọ́n ti fara ní tó ẹ lọ́ọ́ kàtà Islam ẹ wá dúró tí ẹ fojú ànàbí rì kì í ṣe jihad ní ọkọ bẹ̀rẹ̀ oríṣi stages òun ni last option pé tó bá wá débi pé ẹ má yẹ sí yín mọ́ káwá làbẹ́ ìyèpẹ̀ ńgbà náà ó wà kú jihad nafs ó pé àjù káwá lókè ìyèpẹ̀ lọ. ìyẹn lọ fa Ọlọ́run wa ní tí a máa ti wá sí báwọn fakhallu sabilahum ẹ̀fíàlẹ̀ inna Allaha ghafurur rahim torí pé wọn Ọlọ́run ọba àlékè ọlá aláforíjìn lòun tóun sì máa ń kẹ́yàn nígbà padà yá tọ́lọ́ ń gbófin jáde tóun ti bẹ́ẹ̀ bọ́lọ̀ ń ṣe lágbára tóun Ọlọ́run padà tó wá dẹ̀ pé ṣùgbọ́n o wà in ahadun minal mushrikina istaja rọ́kà fa'jirhu hatta yasma'a kalam Allah bá a ṣe ní kẹ́ bá ti rí ẹ̀kẹ́ pàápàá tẹ́nìkan nù wọ́n bá tó wá bá yín wọ́n dáná mo fẹ́ kí n tiẹ̀ mú létí yìí kí mi ló fi máa gbọ́rọ̀ lọ ní ìṣe Islam o Ọlọ́run ní ẹgbà sọ́dọ̀ ó tiẹ̀ tó fi tẹ́tí gbọ́rọ̀ lọ so nǹkan kọ̀ọ̀kan lọ lásìkò tá a lò
lẹ́yìn ọ̀rẹ́yìn ọlọ́run tó ẹsẹ̀ wàá gbé ọ̀rọ̀ sàkọ́lẹ̀ bọ́ta pé tí ẹ má tó wá fẹ́ bá yín gbé papọ̀ ẹ̀jú wọn máa sanwó sàkọ́lẹ̀ so gbogbo nǹkan kankan ní ìsàkọ́lẹ̀ lọ́wọ́ á kù pé ok àwọn ẹni ayé ìjọ nǹkan yìí tí ẹ fi máa lágbára ni pé sẹ́lù báyìí ọ̀yẹ̀ ẹja kúkú sẹ́ lẹ́mìí tẹ́ ẹ bá ti lẹ́mìí ẹgbà ọ̀yẹ̀ kájọjà tẹ́ ẹ bá ti kó yín lẹ́rú ẹ máa sàkọ́lẹ̀ ṣùgbọ́n kò sí gbéléyìn mọ́ àmọ́ tó bá padà dé torí pé anybody ọgbọ́dọ̀ lọ kírun mọ́ anybody ọgbọ́dọ̀ sí kíní kaba ẹ̀ yọ pa àdìsí ó ṣiṣẹ́ omiritu an ukọ́tìlá náà sá hátà yashhadu an la gbogbo àwọn ọ̀sẹ̀ bọ́tí ẹ sọ̀rọ̀ ẹ̀ fún wa àbí ẹ láwọn olóró kan ládùúgbò òbí kan bẹ́ẹ̀ mùsùlùmí kan tí wọ́n bí bọ́ta ó sì báyìí àwọn náà wá sí omiritu an ukọ́tìlá náà sá kọ̀wárà àdìsí òwúlò sáyà kwánítà kàyí kò sí mbẹ́ tí Islam ń sọ fún wa nù ńgbọ́ ọ̀padà yà Islam ní ká máa gba jizíyà lọ́wọ́ wọn ìsàkọ́lẹ̀ tó a ti jẹ́ pé àwa ni champion nínú òlù so àwa ni champion ẹ sì fẹ́ gbé òlù wa á fún ẹ lófin ọ̀yà ẹ sanwó sàkọ́lẹ̀ á sì fún láwọn òfin tí wọ́n fi gbé lónìí kí wàá ní tìjú mẹ́ ló fi jẹ́ pé ẹ dákun ẹ mẹ́jọ ta súnà súnà ni ó dorí rẹ̀ ó tòrò fún kéwù mọ́mọ́ sọ kókó bàálà àká ìmọ̀ èyí ajájá alájáde Jamiu wọ́n bi léèrè pé so náfìlà lè kírun lẹ́yìn ọlọ́run àyàn àbí nǹkan àbí pé séèyàn lè ẹni tó fẹ́ kírun ọ̀ràn àyàn so lè kírun lẹ́yìn náfìlà ó ní kò ní ṣẹlẹ̀ kò bàálà àká ìmọ̀ wọ́n ń sọ̀rọ̀ ẹ̀sìn pásítọ̀ náà yọjú sáwọn kì pásítọ̀ ni ọ́ ó ní ọ̀bà láàká ìmọ̀ ń tọ́ ṣẹlẹ̀ láyé ànàbí sallallahu alaihi wasallam ṣùgbọ́n tó dá wàhálà alẹ́ òun náà ni ìmọ̀ ní ojú ọ̀nà tòótọ́ tí yẹn ti lè gba mímọ̀ ojú ọ̀nà tòótọ́ kò sì ju pé kéèyàn padà sínú àdìsí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó lọ so umiritu an uqatila nasa hatta yashhadu an la ilaha illallah àdìsí tó fẹsẹ̀ múlẹ̀ ní o ìmáàmù wa Ahmadu gbà wá kódà ìmáàmù Tirmidhi padà clear rẹ̀ yìí pé umiritu an uqatila nasa minal mushrikina so inú riwaya títí wọn so Imam Bukhari ni arùpọ̀ gbà wá nìkan Tirmidhi gbà wá so Imam Ahmadu gbà wá so kọ́lọ̀ balikọ́lá kí ó jẹ́ kí ẹ̀sìn rẹ̀ kó yẹ ẹnìkọ̀ọ̀kan wa kó má ṣe wá ní ọ̀tá súnà kó ṣe wá ní ọ̀rẹ́ súnà kó ṣe wá lẹ́ni tí yóò lè mú dodo lódodo tí yóò lè tẹ̀lé tí yóò sì lè mọ́rọ́ nírọ́ tí yóò lè jìnnà sí ahada wa sallallahu ala sayyidina Muhammad wa ala ali wa sahbihi ahyar wa sallama tasliman kathira subhanaka wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin.